gbogbo ọmọ Yorùbá sóbé Yorùbá ti jí o, a ò sùn mọ́ o. Àwọn tí wọ́n ń ṣakọ lórí ọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró láti bí ọdún bíi mélòó kan tí ìwà àtẹ̀mí ti jọ ń pariwo tá à ń ṣiṣẹ́ lé lórí láìsùn láìwo, tí wọ́n gbógun ti ṣe ọwọ́ ìwà àtẹ̀mí tó ń gbógun ti ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀. Ó mà dá pé ara rọ o ògúlùtú bá nú omi, ara rọ o, ó dẹ̀ para ti ra wa ara bí yo ẹyọ láwọn tó múra kankan. Yorùbá ò lè pé kò síbi tó ń lọ, kò sí kinní kan, kò sí gbá kan ní irọ́ ni ẹbọ náà mọ̀ ṣe kìnìkan míhàn ní kíni ṣe nílẹ̀ Yorùbá bàbá wa yìí ṣe àwọn onílẹ̀ ti ta wá jì. Yorùbá ẹ sì fojú wo Yorùbá àná, ojú àná lẹ ṣe ìfi wo Yorùbá ẹni. Yorùbá àná ó ti yàtọ̀ sí tòní o. Ṣé rí Yorùbá tòní ọ̀run ti ta wá jí, onílẹ̀ ti ta wá jí láti dìfẹ́ǹdì ilẹ̀ bàbá wa. Bẹ́ẹ̀ ni torí pé gbogbo wa ti sún sẹ́yìn, àfọwọ́lẹ́rán báyìí, akáwọ́ gbéra báyìí, àṣẹ báyìí, à ń fẹ́ kí nǹkan máa ṣe rẹ̀ fúnra lára ẹ̀ láì mọ̀ wípé gbogbo orílẹ̀-èdè àgàgà ìlú òyìnbó tí gbogbo wa rí tó dàbí heaven, wọn ò ṣe báyìí, wọn ò dẹ̀ ṣe báyìí, wọn ọwọ́ yẹn ń bísì, ọpọlọ ń bísì, gbogbo ẹ̀ ń bísì, ẹnu ń bísì, ibi tó bá yẹ ká ti sọ̀rọ̀ ká pariwo síta, gbogbo kọ́kọ́ la máa fi kó ẹnu. Ní ìgbà tá à ń sọ wípé situation Nigeria ò lè make sense mọ́, àti expired, yes, ẹ jẹ́ kó ní kálukú máa lọ́nlẹ̀ làwọn ilé bá bẹ̀rẹ̀ náà bá nírá ni o, Yorùbá ò lábì kankan o, àwọn ò ní gbẹ́ o, àwọn ò ní gbẹ́ o. Ṣàdédé ni mo mà rí fídíò náà mà jù sí mi náà má di wípé bí Yorùbá bá fẹ́ pé kán pé, bí Yorùbá bá fẹ́ yà lọ kọ́ yà lọ, ló bá di wípé Yorùbá máa pín. Tí Yorùbá bá ti dá dúró àwa náà máa tẹ̀lé yín. Tí Yorùbá bá ti ń yà lọ lè fà wá nìkan sílẹ̀. Àjọ nílùú ni, àjọ máa wà ń bẹ̀ ni, àjọ máa ṣètò orílẹ̀-èdè Yorùbá láǹdì tuntun tá a gbà ni. Mẹ́hìn kí ló ṣẹlẹ̀? Àwọn wo ló wá bá yín sọ̀rọ̀? Àwọn wo ló bá yín tó ń jókòó tó ń fún yín ní knowledge yẹn? Torí a rí wípé ojúsàájú bá ti yín jẹ́. Ó pẹ́ títí ẹ ti ìjẹ̀sìn bọ́, gbogbo oríṣiríṣi nǹkan lẹ́ ń tì bọ́. Ó pẹ́ títí wọ́n ní tí wọ́n bá ti ìgbà kìnnìkanization kò lè sí Yorùbánization, kò lè sí gàkà kìnnìkan, ẹ múra kankan. Ẹ jọ kí ló wá ṣẹlẹ̀ tó fi wá di wípé ti wá lọ́wọ́ sí nísìnyí wípé Yorùbá máa yà lọ, Yorùbá máa dá dúró. Ó máa dá dúró. Ẹ ti wá ń sọ nísìn tí Yorùbá bá ti dá dúró, ọmọ ìyá ni yín, ẹjọ́ máa wà ń bẹ̀ ni, ẹ̀yin ò lọ bòmíì, ẹ máa tẹ̀lé Yorùbá. Ẹ tẹ̀lé wa láwa tẹ́ ẹ ti condemn, láwa tẹ́ ẹ ti pè wá lórúkọ oríṣiríṣi. So ẹ ti wá mọ̀ wípé Yorùbá máa dá dúró, wípé wọn ò róògùn ẹ̀ṣẹ̀ nu Nàìjíríà, wípé ẹ̀pọ̀n àgbò yẹn ó fì àsìkò tó máa jábọ́ òun ní anybody ò mọ̀, ó dé jíjábọ̀ ẹ̀dẹ̀ ti sún mọ́. Gbogbo ẹ̀ ń dojúrú sí lójoojúmọ́ ni. Ìwọ tó o bá rí situation tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà, wàá mọ̀ wípé ikú ń lérí, ìgbìnì kan ń lérí, oyin ń lérí, àgbọn ń lérí, wọ́n á tara wọn pa ní. Nọ́dẹ́nà ní that new tax reform bill Tinubu anti-nọ́ọ̀tì ni àwọn ò gbà. Tinubu ní tẹ́ ẹ bá máa kú ní kẹ́kú pẹlẹbẹ, it has come to stay. Wàhálà yìí ṣe ga jù. Àbọ̀ lórí tó fi sọ wípé àwọn máa dúró pẹ̀lú wa, wọ́n fẹ́ dúró pẹ̀lú Yorùbá. Kọ́rọ̀ mi lè yẹ wá gbọ́ fídíò yẹn. Ọ̀rọ̀ Nàìjíríà lára fi ń di Yorùbá. Èyí tí mo wí rẹ̀ ẹ mú lọ. Bàbá ń ya lọ ẹ̀ lépa wá o. Àjọ ya lọ náà ni. Bàbá fẹ́ pín Yorùbá kọ́ńtì tuntun. A fi pín bá a bá ṣe pọ̀ tó ní. Kẹ́ ẹ mọ̀ yẹn o, kẹ́ ẹ mọ̀ bóyá ìwọ minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọ gàlẹ́ àlọ́ yá ni gbà o. Ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́vnà ọbẹ̀. Ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́vnà ọbẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ àpé. Wọ́n bá sì la ìjà lọ àjà, ẹ bá fẹ́ jà àjà. Ìjà tí ń bẹ́ ń dáṣà gbogbo àgbáyé ló ń jà. Èyí ṣe pé gbogbo àwọn Nàìjíríà lára fi ń di Yorùbá. Èyí tí mo wí rẹ̀ ẹ mú lọ.
wọ́n rẹ́ńdà èdè wa useless. Kí ni lábáwọ̀ sọ fún mi pé òun fi dáa ju ìran Yorùbá lọ? Ìwọ tí o bá sí ọlá nẹ́bí tí o sí Kùránì tí o sí Káàbà táà ní wọ́n lárúbáwá lẹ́gbẹ̀rún tèmi. Ẹ̀yin tọ́lọ̀ ń dá sínú ilẹ̀ aṣálẹ̀ tí nǹkan ìwù nílùú yín. Èmi tọ́lọ̀ ń dá sí orí ilẹ̀ omi tó jẹ́ pé àwọn iyì rẹ̀ ebi ń pa wá. Àwọn tọ́lọ̀ ń dá sínú dẹ́sàtì wọ́n ń jàjẹ́ yó. Àwọn tọ́lọ̀ ń dá sínú ilẹ̀ omi ebi ń pa wá. Ìran Yorùbá làwa alọ́gbọ́n nù. Yorùbá làwa alọ́gbọ́n nù. Àìmọ̀ ta ni ló fà wá sẹ́yìn. Pẹ̀lẹ́ Mufti ẹlẹ́nu wáyọ̀wáyọ̀ wáyọ̀wáyọ̀ wíyíwíyí. He dey pay you o, he dey pay you, he dey pay you. Yorùbá land o, ó ti dá dúró, ó ti dá dúró. He dey pay you, he dey pay you. Ẹ̀yin èèyàn mi, ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí Mufti sọ bẹ́ẹ̀? Ó yẹ ẹ jẹ́ ká pàdé ẹ̀ níbi comment section. Ó ní Yorùbá o, kì í ṣe pé ìyà ń jẹ wá nínú Nàìjíríà la ṣe fẹ́ pé kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Ṣọmọ Yorùbá ni ẹ́ ni? Kí ló kàn ẹ́ pẹ̀lú láìfù wa? Kí ló kàn ṣe bó tẹ̀ sọ wípé Yorùbá nation irọ́ ni o, kò sí kíní o, ẹlẹ́bọ náà mọ̀ lọ ṣe àbí iṣẹ́ ti gbàgbé ni. Some years back tí gbogbo kíní yẹn lọ lọ́lọ́lá, Mufti ló ń parọ́ fún àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tó gbàgbọ́ nínú ẹ̀. Àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn tán rí gẹ́gẹ́ bí good leader ṣùgbọ́n tí ojú wọn tẹ́ láǹsìn because ó ti lose a lot of followers ẹkún ló ń sun lójoojúmọ́ báyìí. Ara nǹkan tí Mufti sọ ńgbà náà ni wípé ẹyọ ẹbọ náà mo lọ ṣe bẹ́ẹ̀ o, ẹbọ náà mo ṣe àwọn ò ṣe Yorùbá nation ẹlẹ́bọ ṣe Yorùbá nation bá yín lọ. In fact Mufti sọ débi wípé tí wọ́n bá wá tẹ̀ wá sọ wípé Kàràǹgídá wípé Yorùbá wọ́n wá declare Yorùbá land lẹ́ni Yorùbá nation lẹ́ni wípé kí ni o àwọn ò ní gbàgbọ́ bẹ́ẹ̀, àwọn ò tẹ̀lé yan, àwọn ò tẹ̀lé Yorùbá nation, àwọn ò tẹ̀lé wọn Yorùbá land irọ́ náà pa ẹbọ náà mọ̀ ṣe bẹ́ẹ̀, àwọn ò ṣẹbọ tí wọn àwọn ò ṣe kíní kankan yìí imagine. Ẹ wá bá mi bèrè lọ́wọ́ Mufti sìn kí ló padà yí padà láàárín ìṣẹ́jú kan péréṣe? Kí ló padà yí padà tó wá ń sunkún? Yorùbá máa pín, kì í ṣe wípé ìyà ń jẹ wọ́n nu Nàìjíríà ó ní Yorùbá ṣe fẹ́ pín ẹkùn tí ẹnìyẹn máa sún kiri. Ó fẹ́ o àwa ò ṣe wọ́n Nàìjíríà mọ́. Northerner náà máa ń sunkún sí yìí, Northerner tó ń sunkún ojoojúmọ́ wọ́n Nàìjíríà is not negotiable. Àwọn ganan wá ń pariwo pé kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ báyìí sìn. Anarchy lọ́kù tó ń pariwo sìn lórí kíni àwọn náà ni wọ́n Nàìjíríà. Wọ́n dẹ̀ ní wípé òkè o new tax reform bill máa jáde o, bí oníkálukú bá ṣe generate owó sí o la ṣe máa pín owó, kò ń ṣe by population mọ́ o. Ẹkún ni lójoojúmọ́. Mufti àbó òrí ni ó lè rí ìgbà tó jẹ́ pé fanatic Quran tó ń kà ti yí ẹ lọ́fun. Jihadis ló ṣá ń lé ṣá bí ogun ló ṣe é bí kò ṣàkógun wá ilẹ̀ Yorùbá. Ṣé o fẹ́ kó àwọn ọmọ Saudi kan wá máa gbélẹ̀ Yorùbá kó palẹ̀ Yorùbá run ni? Torí ọ̀rọ̀ ẹ ò padà yé wa mọ́. We don't understand you anymore. Kí ló dé tí Mufti wà against Yorùbá people and Yorùbá land gangan? Abẹ́yìn ò notice ni. Níwọ original ọmọ àlè ni ẹ o. Ó sọ̀rọ̀ ó tún kó jẹ́. Àwọn tó pè ẹ́ ní ọmọ àlè wọn ṣì wí. Confirmed ọmọ àlè ni ẹ Mufti. For you láti bọ́ síta kó wá máa sọ nísìnyí wípé Yorùbá bá pín tó bá pín ẹ máa pín mọ́ wa tí Yorùbá bá yá lọ tó fẹ́ ṣe tó sí Nàìjíríà mọ́ wọn lè lé ẹ̀yin Mùsùlùmí sẹ́yìn. Ìwọ nìkan ló kù, ìwọ àtolúwo ló kù. Ogunlọ́gọ̀ àwọn ọmọ Mùsùlùmí tó ń jẹ́ ọmọ kan náà mọ̀ wípé wọn ò ní tàpá sọ́run wọn torí kí wọ́n tó mọ ẹ̀sìn. Ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ mọ̀. Wọ́n mu omi ilẹ̀ Yorùbá, wọ́n jẹ ata, wọ́n jẹ epo, wọ́n bálẹ̀ Yorùbá jẹ́. Ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ tẹ̀ kí wọ́n tó mọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn lásán ẹ̀sìn láyé. Adé sọ fún yín wípé ilẹ̀ Yorùbá ò jàjẹ̀sìn torí pé gbogbo ilẹ̀ Yorùbá kò sí fámìlì tó dé tí ò ní rí wípé àti wọnú ara wa. Kò sí bí ogun ìjẹ̀sí ṣe máa dìde nílẹ̀ Yorùbá tó ṣe kí ni kò sí fámìlì ẹyọ kan báyìí tí ò ní faragbá.
mi ìfẹ́ mọ family náà, mi ìfẹ́ mọ ilé náà nílẹ̀ Yorùbá tí ò ní faragbá. Even kọ́tẹ̀ wá sọ wípé àwọn ilé kan wà, àwọn family kan wà tó yẹ pé wọ́n ò ṣe ẹ̀sìn kankan, àti traditionalist o Christianity o Islamic o wọ́n ò ṣe kankan, wọ́n kàn live life wọn á faragbá ń bẹ̀. So Mufti ó ti gbà wípé ilẹ̀ Yorùbá máa pé ó máa dá dúró, ó ti dá dúró, kọ́kàn declare ló kù, ìwọ nìkan ló kù. Ó dẹ̀ pé àwọn kan ti pè é tó ti sọ fún ẹ, ó dẹ̀ pé àwọn kan ti wá bá ẹ lẹ́yìn, wọ́n ti ṣe àwọn àlàyé kan tí kò yí ẹ, wọ́n ti ṣe fún ẹ, hence ló ṣe come back tó ṣe ń try láti yí ohun padà. Àti wípé ta ló sọ fún ìwọ Mufti, ta ló fi ẹ jẹ lord over Yorùbá land and Yorùbá people, tó ṣe believe ìwọ àti Olúwo wípé ẹ lè decide fún àwa ọmọ Yorùbá. Ta ni ẹ? The last time I check, ta wo gbogbo ilẹ̀ Yorùbá, ìwọ àti Olúwo wọ́n ti minus yín tipẹ́tipẹ́. Ṣé ọmọ Yorùbá ti ẹni ẹni? Olúwo gan garagara ẹ̀, ó ti fọwọ́ ara ẹ̀ bàtà yí ara ẹ̀ jẹ́ báyìí. Ṣé o rí wọ́n ti minus ẹ̀ láàrin ọba ilẹ̀ Yorùbá ni? Wọ́n ti minus Olúwo, ó kàn gbádé kiri ni, ó kàn wà ń bẹ̀ ṣáá like a figurehead ni, kò sí kankan. Ó ti tán ìṣe finish fún yín. Àwọn àwítán, tí Yorùbá bá ti pín, ẹ̀yin Mùsùlùmí náà o, ẹ̀yin o, ẹjọ́ máa ṣèjọba ni, tí àwọn state ti àwọn Christianity tí wọ́n bá ti rọ́wọ́ mú bíi ti Ondo, bíi ti Èkìtì, ẹ̀yin Mùsùlùmí náà ẹ máa fọwọ́ mú àwọn kinní kan. Máa wo bó ṣe sọ̀rọ̀ bí òpònú, ìfún ẹ ti lọ. Ó wà òkè ọ̀rọ̀ yìí ẹ. Wọ́n bá yẹn sọ̀rọ̀ bí ìgbà tí ò ń ta game. À ń sọ̀rọ̀ orílẹ̀-èdè, à ń sọ̀rọ̀ over 100 million people. Ìwọ jókòó síbẹ̀ òun yàn shit, òun sọ̀sọ̀kúsà, òun wí rẹ́ndẹ̀rẹ̀ndẹ̀ níbi tí àwọn ọlọ́gbọ́n olóye kàǹkàǹkà lọ́kùnrin lóbìnrin, àwọn prominent people, àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà nílẹ̀ Yorùbá. Ìwọ lásánlásán kò sẹ́ni tó rí ẹ. Olúwo gan wọn rí kọ́mọ̀ ẹ̀ tí sọ pé ìwọ ń bẹ̀ yẹn ló wá ń tẹni tẹ́tẹ́tẹ́tẹ́. Tẹ́ ẹ̀ bá ti gbà fún wa, pín kẹ́ni ó ṣì dànù. Pín, ẹ máa pín, tẹ́ ẹ bá ti ya lọ, a máa ya tẹ̀lé yín, tẹ́ ẹ bá ti fi tiwa ṣe, pín. Bẹ́ẹ̀ni wípé wọ́n ní owó ẹni decision yẹn, final decision wà wípé okay o, ṣé ká agree fún wọn pé kó máa lọ, kó dá dúró, àbí kó má dá dúró. Wípé Mufti o, tó bá ti lè agree, kó tó bá ti decide, your decision is the last option. Tó bá ti decide wípé ká fún wọn kó dá dúró, yes o, tí wọ́n bá ti pay yín o, tẹ́ ẹ bá ti fẹ́ kó lọ, ẹ jẹ́ kí ló ń ṣe ẹ́? Ó dẹ̀ ṣú ọ̀pọ̀ ṣe wà okay. Mo bí ẹni ṣó ṣe wà okay. Ṣé o gbọ́ nǹkan tí brother Akéwùgbà Gold sọ ni? Akéwùgbà Gold oníwàásí àgbáyé lòun náà, gẹ́gẹ́ bí ìwọ náà ṣe pera ẹ̀ lóní, ó yàtọ̀ síra wọn because bí ogun ni wọ́n ń pè fún, ìwọ òṣèṣìn wèrè ló ń ṣe. Akéwùgbà Gold wá ìmọ̀, ó wá òtítọ́, ó sì wá òdodo, ó sì rí òdodo, ó sì gbámú. Ó sì ti rí wípé kò sí nǹkan tó dàbí ìfẹ́ ní àárín ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, wípé tí wàhálà ìbá délẹ̀ kò sẹ́nibọ̀dì tí ò ní faragbá. Ọlọ́rin tó kọ, orí èdè tó pè jáde is enough fún ẹ Mufti láti lọ jókòó kó pe àrò àti ọ̀dọ̀fín inú ẹ kó bára ẹ sọ̀rọ̀. Ṣé o ti rí nǹkan tó sọ? Because from the information tó tẹ̀ mí lọ́wọ́, a lot of àwọn Mùsùlùmí ọmọ Yorùbá tí wọ́n lọ believe ọ̀rọ̀ ẹnu ẹ, gbogbo wọn ni wọ́n ti ya kúrò lábẹ́ ẹ̀. Nítorí ẹni wọn náà ṣe wá sọkún nísìnyí pé Islam tí wọ́n practice nílẹ̀ Yorùbá, Islam rádaràda ni. Ó wá kọjú ìjà sí àwọn Mùsùlùmí ọmọ Yorùbá torí wọ́n sá kúrò lẹ́yìn ẹ̀, wọn ò gbógun ti ọmọ ìyá ara wọn. Ó fẹ́ sí gbọ́ nǹkan tí Akéwùgbà Gold sọ. Akéwùgbà Gold ní ọmọ Yorùbá bíi ti ara wa lájọjọ́ mọ̀ ọ̀yá. Saudi ò rí àwọn ọmọ Yorùbá Mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò náà. Ẹ mọ iye ọdún tí àwọn ọmọ Yorùbá ti ń gbé ní Saudi, all those are Islamic country. Ṣé wọ́n gbà kan fẹ́ yín láya ni àbí kan gbà kan fẹ́ yín lọ́kọ? Béèyàn bá ń gbé ní abroad yìí, àwọn western world ń bì, ó bá ní certain years tó ti ń gbé, tó bá apply tó mọ right ẹ̀, wọ́n á fún ẹ ní àwọn ìwé kan tó yẹ pé ìwọ náà wọ́n á mọ̀ ìpé kíní, ṣùgbọ́n kò sí iye ọdún tó lè gbé ní Saudi títí láíláí. Àlejò ló máa jẹ́, o ò lè fẹ́ wọn láya, o ò lè fẹ́ wọn lọ́kọ, wọn ò lè jẹ́ kọ́mọ wọn fẹ́. Akéwùgbà Gold wá ní bí ogun yẹn bá padà ṣẹlẹ̀ nínú Nàìjíríà o, ní ilẹ̀ Yorùbá,
táwọn mùsùlùmí tí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe tó bá kọjú ìjà sí yín gẹ́gẹ́ bó ṣe sọ wípé ẹ fẹ́ jà ẹ máa jà ṣé èrò wípé lè dá anybody mú ni? ẹ bá mi bèrè lọ́wọ́ mufti nǹkan ogun mélòó ni àwọn tó gbéṣẹ́ fún ẹni wọ́n tẹra pamọ́ tó fojú rí àbí tí wọ́n sọ sí ẹ létí tó ṣe ń gùn ẹ́ gàràgàrà bí ogun tó ń ṣe owí tán ó ní ogun ni wọ́n ń jà ní Gaza, gbogbo ogun tó ń jà ní Gaza ní Gaza ipe gbogbo àgbáyé ló ń jà, so kí o fẹ́ sọ ilẹ̀ Yorùbá di bí Gaza sórí pé orí ẹ̀ ó ti forí bẹ́ẹ̀. tó bá ti wá tí ilẹ̀ Yorùbá tó bá ti wá sọ́bì ti Gaza yẹn o ìwà wa máa mí ìwà wa máa ṣe bí ọlọ́ba, wàá lè máa rìn falala wàá lè máa ṣe fídíò bó ṣe ń ṣe ayé àágùn wàá rí bó ṣe rí àbí ọ̀dẹ̀ ni ẹ ò gbọ́n. Akéwùgbà Gold ti ní àwọn ọmọ ìpín Saudi kò mọ̀ wọ́n lọ́mọ ìyá wọn, bógun bá dé bọ́ bá sá lọ bẹ̀ wọ́n á kẹ̀yìn sí wọn, wọ́n á tilẹ̀kùn mọ́ wọn ò rí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ara wọn, ọmọ ìyá wọn. So therefore má gbógun ti ra ẹ, mufti ara ẹ ló ń gbógun ti. ṣé o wá rí ti Yorùbá pépé yẹn o ò ní ẹni tọ̀kì lórí ẹ o, kò síbi tó gbà pín ẹ o. ṣebí ìgbà tó ń brainwash àwọn tí kò gbọ́n náà sọ wípé kán bá gba Yorùbá nation ẹbọ náà fẹ́ lọ máa ṣe bẹ́ẹ̀, ìgbà táwọn náà dẹ̀ ti jókòó tó ti wo gbogbo nǹkan tó ń lọ tí wọ́n wá òtítọ́ tí wọ́n dẹ̀ rí wípé àìmọye àwọn mùsùlùmí ló lọ ṣalalu nínú Yorùbá nation movement, tó ti mọ̀ wípé bá a ṣe wà yìí náà la ṣe máa wà, kìrìsìtẹ́nì á máa ṣẹ̀ṣẹ̀, mùsùlùmí á ṣẹ̀ṣẹ̀, oníṣẹ̀ṣẹ̀ á ṣẹ̀ṣẹ̀, àlàáfíà tá à ń sọ yìí náà la máa gbà láàyè, oníkálukú á ṣẹ̀ṣẹ̀ peacefully. ló bá tán. ṣebí bó ṣe brainwash wọn títí nìyẹn, ẹbọ ni o ókè wọ́n ti já mọ́ ẹ lọ́wọ́, you see your life àfìgbà tó tí tó tẹ́ a wí fún ẹ títí ò fẹ́ gbọ́ ni. èmi rí nírí wípé o ti ṣẹ̀sìn gbogbo àwọn tó gbójúlé, àfàìmọ̀ káwọn kan tó ń kówó fún ẹ tó fi ń jẹun tó ṣe ń ṣe bí wèrè nílẹ̀ Yorùbá, ó rẹ̀ kó ti ní problem pẹ̀lú wọn ò trust ẹ mọ́. nínú 2025 ojú ẹ máa bó wọn ní fún ẹ ní ṣe ń gbá ẹ mọ́, because àwọn náà ti rí wípé you are a failure. ó ti lulẹ̀, ìwọ àtolúwẹ̀ ti lulẹ̀ nílẹ̀ Yorùbá, a ò jà àbára wa jà. ipò tẹ̀wá ilé tó wá sọ tí wọ́n bá ti gbà tí Yorùbá ní iye àwọn Yorùbá nìṣàn táwọn bá ti gbà fẹ́yìn mùsùlùmí kìnní kan pín àwọn gbẹ́nà jẹ́ ìsìn kó gbẹ́nà jẹ́ kó gbé wọ̀gbẹ́. ta ni ẹ tó ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? ta ni ẹ? ẹ̀yin tèmi ayé yín ò ní rùn. ọdún ayọ̀ lọ́dún yìí fún gbogbo wa o, ọdún ayọ̀ lọ́dún yìí, ọdún ìṣẹ́gun sì ni, ọdún àlàáfíà ẹ̀mí gígùn àtàṣeyọrí òun ló máa jẹ́ fún ìwọ àti tèmi. bẹ́ẹ̀ ni fídíò yẹn ò tí ì tán, wá lọ gbọ́ ilé tó kù, wá lọ wo bí mufti ṣe múra kankan. ọ̀fọ̀ ti ṣe mufti nínú ọdún tuntun, ọ̀fọ̀ ṣe wá wo bó ṣe mọ̀n nínú fídíò yẹn, ó ti ka lára. ó ní ẹ̀sìn tó ń ṣe ní Mẹ́kà bí Muhammed ṣe ṣe ẹ̀sìn yẹn bó ṣe ṣe òun kọ́ náà fẹ́ non practice ní Nàìjíríà, wọ́n fẹ́ gbé wá níbo ìgbẹ́nilé àti a máa fi ẹ́ pàrọ̀ kò ránṣẹ́ láti lọ sọ́dọ̀ àwọn tó gbéṣẹ́ fún ẹni. ìwà tó lúwo bẹ́ẹ̀ ni nínú ọdún yìí mẹ́wàá ṣe yín, eré lẹ́rù pé jàre. orúkọ tèmi ò yípadà, Oyèyédára Kowé kò òun lèmi jẹ́. má gbàgbé láti support brand mi, bẹ́ẹ̀ ni bá mi subscribe to my YouTube channel àti Oyèyédára Kowé TV kò. má sì gbàgbé láti bá mi like fídíò yìí, bá mi mú fídíò yìí tó bá dọ́dọ̀ ẹ̀ bá mi share síta. Yorùbá ti jí o, a ò sùn mọ́ o. farabalẹ̀ kó wo fídíò yẹn dópin. ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ fẹ́ máa gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ lórí social media, ẹ bẹ̀rù Ọlọ́run tọrẹ sí ní class. àwọn tó ń sọ ọ̀rọ̀ tí ò dá bí ọ̀rọ̀ sẹ̀ríà tí ń sọ ègé sí wa, ẹgbọ́n mi yé àwọn ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ kankan wọn sọ̀rọ̀ torí ní tí ń sọ wọn ọ̀mọ́. ẹ̀rọ ara yìí mùsùlùmí tẹ́yìn náà fẹ́ dá sí sẹ́yìn náà wá kíláàsì bí, because ẹni tí ò bá ní àáfàá tí ó sì ní jàmáà tó kóra rẹ̀ mọ́ ó lè mọ Islam. àwa tá à ń sọ yìí, àwọn tó ń tẹ̀lé wa wọ́n ṣe tá àti padà at any time, gbogbo ẹgbẹ́ rí ń jókòó yìí wọ́n ṣe tá àti padà tá a bá ní àsọ̀rọ̀ Islam mọ́. ẹ gbàgbé pé Islam kankan ń bẹ nílẹ̀ káàró òjìire, torí tí ń bẹ nílẹ̀ káàró òjìire kan nọ́mà. àwa mọ Islam tánà bíi tó launch láàrin 23 years. wọ́n bá sì ń wá oríire tó fẹ́ soríire láyé, Islam tánà bíi launch láàrin 23 years yẹn kò sí Islam kankan mọ́lẹ̀ yẹn. now Islam tánà bíi launch ní àárín 23 years kò sí ilẹ̀ Yorùbá. generation yìí sì ní opportunity láti launch ẹ̀. bá a mọ̀ Islam yẹn
ìsìláàmù yẹn Mẹ́kà ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Mẹ́kà ò gbà á ọwọ́ àyè sí Mẹ́dínà abẹ́ẹ̀kọ́ ni ìsìláàmù ti máa ń wáyè ni ìsìláàmù authority ni ìsìláàmù agbára ni a ṣe débi kọ́tọ́rìtì ọ̀wà